àṣeyí ṣàmọ́dún àtàndá ọkọ̀ Àṣàkẹ́ ó sì gbéra ńlẹ̀ òdìdé. ọmọ Báṣọ̀run ló ń ṣọdún o. ẹni rere alátọ̀dá o. ẹni rere àpèsè oníyèrè. ẹni rere alátọ̀dá o. ẹni rere owó ọkọ̀ náà fi sá. aláṣẹ Bashfit Global. àtàndá sàmì àdúrà o. ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé. ìbálòdé tòní o. kábíyèsí ọba ńlá tó lọ kọrin kéṣe. Wùmí Àràmọ́túndé lónìí orí mi àfirè lọ́jọ́ gbogbo. ló gbéra tán ó di Midland ní UK gangan ní lọ́dọ̀ ẹni bí ẹni. ẹni ńlá ti ń ṣe ńlá. ọmọ Báṣọ̀run àgbàlagbà oyè. bàbá mi Síkírù Láì Adétọ̀nà Adéòtí Adéètò Òṣogbo worldwide. the Kakanfò of Midland àgbáàkì big boys of Coventry. ta ló sọ pé kò pọ̀ kẹ́ ó jàre. àtàndá gbéra ńlẹ̀ òdì ìdè ìwọ ni kò fẹ́rẹ́ fún lọ́wọ́. olówó orí adé níkẹ́ okú ọdún okú yédùn. àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló mọ̀ ń ṣe ìwọ òní sọ́dún bànújẹ́ lágbára ọlọ́run ọba. aláṣẹ Muallim studio ọdún ọlá associate Bashfit Global Network Bashfit Venture pẹ̀lú Bashfit Gas gangan ni. ìmùlẹ̀ alájì Samsudeen Kẹ́hìndé chairman Samelot group of companies. adéyẹmí Fátúrọ́tì ń kọ́ bàbá òjẹ̀ṣà ní Island ṣé ń bẹ lálàáfíà rárá. àwo Mr Yopi fúnra ẹ̀ Olúṣèyí Akíntúndé ní Dublin. èèyàn Táyọ̀ Owólabí Fẹ́mi Jẹ́jẹ́ pẹ̀lú Ṣọlé Ọ̀ǹdí Saheed Fasek ẹ̀yìn tí Holland connection pátápátá àjọṣe wa ò ní dìbàjẹ́ lágbára ọlọ́run ọba. a ò ní fi ṣàwátì láwùjọ olóríire. àtàndá máa gbóhùn ẹnu mi. ọmọ alájà Múnírà ọdún ọ̀la tó dolóògbé lọ́jọ́ ọjọ́ sí. ọ̀run dẹ́dẹ́dẹ́dẹ́ kó dẹ̀lẹ̀ fẹ́ ni re. ńlẹ́jàre adé orí Àṣàkẹ́ àmọ́ bí ọjọ́ arẹwà lóbìnrin. aláṣẹ Bashfit textile and jewelry lóde Òṣogbo. aya rere lọ́dẹ ìyọkọ àtẹ̀pẹ́ lọ́tẹ̀lẹ̀ yípẹ́. ó di ilé àwọn bàbá tó bí yín lọ́mọ. àtàndá ṣe máa bọ̀ ní abẹ́ yẹn ni. alátàndá tẹ̀lé mi ká lọ o. sílùú Òṣogbo jájọ débẹ̀ o. ọmọ Báṣọ̀run tẹ̀lé mi ká lọ o. sílùú bàbá rẹ̀ jájọ débẹ̀ o. àtàndá mo rí bà lọ́dọ̀ àwọn bàbá tẹ̀yìn kí n tó máa ń lọ. ọmọ òròkè ọmọ àsálà ọmọ onílẹ̀ Yòbí Ládésọlú níyàn ọmọ ẹlẹ́ẹ̀lẹ́ àárọ̀. ń bárọ̀ níbẹ̀ lọ́ṣogbo lọ́ṣogbo ṣe wù ní lọ. ọ̀ṣun ń bẹ lọ́ṣogbo nílé bàbá yín fi wù ní. àtàrúgbó àti mọ̀jẹ̀sí àjọsùn lè mọ̀ lọ́ṣogbo ni ọmọ yẹ̀yẹ́ àtẹwọ́gbẹ̀já. èsúrú ni wọ́n jẹ̀sùn lọ́ṣogbo àkàrà ni wọ́n jẹ́ èsù ní jẹ̀ẹ̀sà. èsúrú bàǹbà ńlẹ́ fi ṣe ni lálejò balẹ̀balẹ̀ lé bàbá tó bí yín lọ́mọ. Ládésọlú níyàn ọmọ ẹ̀yà ti ṣe kú pẹ̀mú. ńlẹ́ ọmọ ààrẹ ò pẹ́ta o ààrẹ pẹ́ta wọ́n gbà á. àtàndá bẹ̀rẹ̀ mi bá pẹ́ta má ṣe gbà á lọ́wọ́ mi. ọmọ bàtí fòdó òdẹ̀gún yan jẹ. àtùpà mẹ́rìndínlógún tí ń tàn lọ́ṣogbo òròkín lé yín. tó bá tàn fálára tàn fálejò lé bàbá tó bí yín lọ́mọ. tẹ́nigbọ́lá níyàn máa ródó òdẹ̀gún yan jẹ kẹ́ ẹ fọwọ́ pawú. ó dilé orí ayé lóde Òṣogbo nílé àwọn yẹyẹ tó bí yín lọ́mọ. Síkírù Láì kan orí ayé kan ni ọwọ́ ọ̀pẹ in general. ọmọ bọ́gun bọ́ọ̀lù nìyí ọmọ ajíbí ṣe ni wọ́n korí kẹ́ àwọn yẹyẹ tó bí yín lọ́mọ. àríyọ̀ o mayor of orí ayé compound. ìgbà rẹ ti wù wá ọlọ́run ọba oníjẹ́ kọ́ wọn kánjú kú. wọn kó Àṣàkẹ́ olówó láyé mọ̀ ọ́ sí òní fòṣìlògbà lágbára ọlọ́run ọba. ibi gíga gíga là ń bẹ́tu ibi gíga gíga là ń bẹ́kun òjòjò oníṣòwò kó má lè nájà kókó lára ọ̀tá máa le. kò sí bó o ṣe lè pa ilé ayé tó òní mọ̀ sáré ọmọ lágbára ọlọ́run ọba. àjò ló wà yìí o. ẹ̀dá tó bá ní ọmọ bọ̀ lò ní délé bá ẹ̀ ń bá gbẹ́ kòtò dé olúwa rẹ̀ ni ó ti yìn sí. níwọ̀ yà mọ́dún àtúnjọ péjú ṣe lè yí fún wọn ìgbà ọdún kan. èní lọ́jọ́ ayọ̀ rẹ̀ ò adé ò tí kò mú jójó. kò dẹ̀ máa mú jójó alátàndá máa mú jójó. ọdún ẹ̀ tí kò ká máa jó.